tó ìbà fọlọ́wọ́n ọba mi ìdùà àrí ìró àlà ọba mi ajípọ̀jọ́ kúdà. ọba tí ń jẹ́ kó yẹ ni òyìnkìyìkì mi ọba ìdùà apá ńlá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ìwọ mo fògo fún lónìí o. sáyà ọba ojú balẹ̀. ọba tí ń bẹ káyé ó tó bẹ. ọba tí ò tún mọ ọbẹ̀ ńgbà tẹ́nìkan ò bá ní sí mọ́. ìran agbé báyìí ló ní kí wọ́n dárò ìran àlùkò ló ní ìkósùn. ṣebí ìran àwòkó báyìí náà ló lórin kíkọ. àwa fìjó àwa fàyọ̀ kọrin sọ́ba rere. àwa fìjó àwa fàyọ̀ kọrin sọ́ba rere. ayérayé ọlọ́run olùgbẹ́dìlẹ́kẹ̀ ìdáwó gbogbo. àwa yóò yọ lóore rẹ̀. mo ń júbà ọba mi ìdùà lọ́wọ́. ìwòye ìjẹjọ náà rí tá à ń kíra wa káàbọ̀ sórí ètò. kí ló yẹ ká fi fọ́lọ̀wọ́n ọba mi ìdùà bí kò sọpẹ́. ìbà àwọn tó tẹlẹ̀ kémi ó tó tẹ ìbà àwọn tó ti sọ̀rọ̀ kémi ó tó sọ̀rọ̀. ìbà gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ ilé ayé pátápátá.
mẹ́sàáyà ọba ojúbà. gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkan ẹ jẹ́ ń sáré fílẹ̀ kí n fi yin ọlọ́run ọba mi ètò àlógo náà. mi gbọ́nà ọba mi ìdù àga. gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkan. gbogbo yín pátápátá ni mo kí. olùgbé orí mi sókè ní lọ́sàn-án máa yí olúwa. gbogbo wòlíì àgbáńlá ayé pátápátá mo kí yín. ìkébi sami tó bá dalẹ̀ máa yìnyán. gbogbo ẹ̀yin bàbá àdúrà ìyá àdúrà. nígbàkigbà láyé. òun náà ló jẹ́ kí n máa forin Tọ́pẹ́ Àlàbí kí n máa fi wọlé sórí ètò. ẹ gbọ́ kí ló kù. ọba tó pa wá mọ́ láti January títí dé December láyọ̀ àti àlàáfíà. èmi náà yin Olúwa mo gbé ọ̀gá. tó gbẹ kún òṣè lẹ́nu mi ó fi bùkún oore kò mí lọ́nà. kì í ṣe pé a fi yọ àwọn tó ti kú àwọn a fi ń yin Ọlọ́run ọba mi ètò àlógo ni. ìgbéga nìyàn Ọlọ́run mi oore tó ṣe láì. gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé pátápátá ni mo kí yín o. ọmọ olójú Olódùmarè yín rèé mo tún wọlé àgódò. Ọlọ́run ọba mi èdò àlódìrí ẹwà fákùkọ tí àwa náà kọ́ Ọlọ́run ọba ni. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi l'Amẹ́ríkà mo kí yín o. ní London mo kí yín. gbogbo Europe pátápátá tẹ́ ti ń gbọ́ mi gbogbo yín náà ni mo kí mi ò lódì ẹnì kankan. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílùú Nàìjíríà náà bí mo kí yín. àbátàrí bí tí Olódùmarè Ọlọ́run àwọn Ọlọ́run. àgbẹ̀dá máa gbé dáhùn bàbá òṣèré máa gbé dáhùn. My Sweet FM 97.5 ni mo wà tí mo ti ń ju òun sórí ẹ̀rọ. dáhùn bàbá òṣèré máa gbé dáhùn. èmi oníṣàìpé ọgá kókùtà yìí. gbogbo ẹ̀yin tó wà ní London lọ́wọ́lọ́wọ́ ẹ tún sí 97.5 FM ní My Sweet FM. ènìyàn Ọlọ́run mi ọba tó mọyé ìràwọ̀. dáhùn bàbá òṣèré máa gbé dáhùn. ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ilé ayé mi padà. mo fi àǹfààní mo fi àkókò yìí kí ọba bàbá mi Saheed Ibrahim. ìgbà mo ń bẹ láì. orí adé ti gbogbo island náà wọ́n ń bẹ lẹ́yìn wa gidigba. alájà Síkírà àtẹlẹsìn màmá mi mo kí yín. títí èmi mi ó fi pín. yèyé màmá mi Ṣọlá Anímàṣàun mo kí yín. àwọn tèmi ní Japan lọ́hùn Fọláṣadé Afnod. òun ló ní kí n máa. ó yẹ kẹ́ ẹ ti sùn àmọ́ torí ètò ọmọ olójú Olódùmarè náà. gbòòrò bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi náà ni mo rọ́wọ́ yín Ọ̀túnba Nurudeen Waheed bàbá mi láti Ọ̀yọ́ Túnjí lọ́hùn mo kí yín. Àlàní Àdé Olúyọ̀mádé ẹ̀yìn ti Philippines lọ́hùn Táyé Adékànbí Ajídọ́ba àti gbogbo Kàṣọ́à ní Ghana. mo mọ̀ọ́mọ̀ forin Tọ́pẹ́ Àlàbí sílẹ̀ fún yín kẹ́ mọ́ gbádùn rẹ̀. mi ì lè ṣaláì má dárúkọ bàbá mi Àwíṣe Dàpọ̀ Ọláfáré. ǹlẹ́ Zuliat Abdulsalam ní Dubai lọ́hùn. ẹ̀gbọ́n mi Douglas Taiwo láti Australia ní Sydney lọ́hùn mo kí yín kí yín. Mary Adéyẹmí láti Austria. ọmọ baálé Anímàṣàun èèyàn tèmi láti Ìtàló lọ́hùn. kábíyèsí náà fòṣùbà ó ṣe ó bàbá. bàbá mi Prince Adéadé láti Chicago lọ́hùn mélòó mo tiẹ̀ fẹ́ dárúkọ. Ọlọ́run pípẹ́ níyàn aláìlábàwọ́n.
Deborah Abọ́dúndé láti New York lọ́hùn Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe àǹtí mi láti US. ọlọ́ba tó bẹ̀ níbi gbogbo ọba Princess Ìyábọ̀dé láti Austin, Texas. àrí ìran alá. ẹ̀yin tèmi ní Cairo ní Egypt lọ́rùn gbóyin pátá ni mo kí Bọ́nìkẹ́ Kúdírà tó ṣe mo dúpẹ́. ọ̀ṣẹ́ alágbára ẹ̀gbọ́n mi Razak Àjàó àrà òsán mo kí yín mo rọ́wọ́ yín nígbà gbogbo. ti ayé ọ̀ṣẹ́ èèyàn tèmi Ṣóǹdé Sami láti Japan lọ́hùn gbogbo yín náà ni mo kí. ọba títí ayé ọmọ lójú mo tún wọlé agodo lónìí mo dé bí mo ṣe máa ń dé wọn òpè kólókó ó mọ̀rọ̀kùn òpè kólódò ó mọ̀ yẹnu àmọ́ kẹka àjẹ́ ń ṣe tán ná. ọba títí ayé ọ̀ṣẹ́ òyìgíyìgì kì í dẹ̀ tó gbé ọba títí ayé ọ̀ṣẹ́ òkúta ìdìbò lùmíọ́ ilé ìṣọ́ agbára mi ọba títí ayé ọ̀ṣẹ́ gbogbo ẹ̀ lẹ́yìn mùsùlùmí pátápátá ni mo kí o. ìmẹ́lá ọba títí ayé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí n tún ju eléyìí sí náà nítorí ti gbogbo ẹlẹ́sìn mùsùlùmí òdodo pátápátá. Allahumma salli ala sayyidina mo kí gbogbo mùsùlùmí òdodo káàkiri àgbáńlá ayé. salli ala ẹ kú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí oníṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Muhammadu ya Rabbi wa ba gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo ọjọ́ kejìlá oṣù kẹta oṣù ojú ọ̀run ala sayyidina èyí tí a mọ̀ sí Rabiul Awwal wa ba òun náà lọ́jọ́ ìbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ala sayyidina òun náà ni mo ṣe ní kí n ju orin Dr. Kabir Bukola Alayande wa ma fa tí gbogbo wa mọ̀ sí èrè àsàlátù. salatu ránṣẹ́ wa ma fa ẹ̀yin tá à ń gbọ́ mi ní 97.5 FM My Sweet nílùú London lọ́hùn mo kí yín. nígbà tó ń jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa fa sálátù ránṣẹ́. Omi ní ẹ sábà fa sálátù ránṣẹ́ ni àníyẹ máa fa sálátù ránṣẹ́. Mo ní ẹ máa fa sálátù ránṣẹ́ ọkùnrin ẹ sábà fa sálátù ránṣẹ́. Báwo tilẹ̀ tí ẹ máa gbé Mẹ́dínà ẹ sábà fa sálátù ránṣẹ́. ká mọ̀ fàṣàlátù ránṣẹ́ sóńṣẹ́ ọba Fọlákẹ́mi Ọlọ́run ní ṣọlá èèyàn tèmi. olówó làgbà Akin mo kí yín. Sálátù ránṣẹ́ lọ́dí wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tó ń jẹ́ máa gbé Fábùyọ̀ sọ́rẹ́ Ọ̀sájàre Adéyínká ẹ ṣé mo dúpẹ́. wọ́n máa fa Olúwatóyìn Ọládé púpọ̀ Yẹmisí Akíntọ̀mídé Máláolú Àgìrì Ọlámídé Sèyídà Oyinlọ́lá Àjàrà. ránṣẹ́ ni àníyàn máa Ọlọ́rundé Victor èèyàn tèmi Mercy Yves Àjàdí Ọlájùmọ̀kẹ́. fa sálátù ránṣẹ́ ẹnjìnìà Atúndé Adédèjì àbúrò mi ọ̀hún ò ṣé mo dúpẹ́. nígbà tó ń jẹ́ máa gbé bó bá tàkókò ẹnjìnìà Atúndé Adédèjì máa jíṣẹ́ rẹ tó gbẹ̀mí fáyé. ẹ sábà fa nítorí tí gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí òdodo pátápátá náà ni mo ṣe ń ju eléyìí. sálátù ránṣẹ́ wọ́n máa fa Dúpẹ́ Ọlá Balógun Oyètúnjí ọ̀ṣẹ́. wọ́n máa fa sálátù ránṣẹ́ wọ́n máa fa sálátù. Adédèjì Ayọ̀mídé Sarah. nígbà tó ń jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa. KB Genty láti Ireland lọ́hùn mórí ẹ̀. Táíwò Adéwùsì má jẹ́ kó dùn mí. ránṣẹ́ ní tèmi wọ́n máa fa sálátù ránṣẹ́. Ṣẹ́yìn náà fẹ́ fàṣàlátù ránṣẹ́. máa fa sálátù ránṣẹ́ ní tirẹ̀ ò sá máa fa sálátù ránṣẹ́ àbí nígbà tó ò jí a máa gbé. èní lọ́jọ́ bíi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sá máa fa mo ní mo wọlé pẹ̀lú bismillah ẹ̀ jẹ́ kí n parí pẹ̀lú alhamdulillah. sálátù ránṣẹ́ wọ́n máa fa sálátù ránṣẹ́. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe láti yankí lọ́hùn mo kí kí. Sálátù ránṣẹ́ nígbà tó ń jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa fa sálátù ránṣẹ́.
màá ṣe títí ayé mi o. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa nù. mo kàn mọ́ ń ṣe báyìí lòdì ni. Màá ṣe títí ayé mi o. mo ní ká máa ṣe fàájì. Máa tẹ̀lé kí má bàa nù. Àsálàtù ní màmá. ọmọ lójú Olódùmarè yín rèé. Mo ṣe. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa nù. ṣé ẹ̀ ń filẹ̀ bó ṣe ń lọ. Màmá múre lọ́dún ayé mi o. ilẹ̀ Ọlásùnkànmí mọ̀ sùúrù. Àsálàtù ló màmá lè bànújẹ́ ayé mi jìnnà sí. wàá àbádé pọ̀ wálé èèyàn tèmi láti dùn wá òkè yín. Àsálàtù ló sọ mí dààmú bí ẹ bá mi yọ ṣẹ̀ṣẹ̀. bá a ṣe ń jọjọ́ bíi ànábì wa Muhammad lónìí. Kábọ̀ parẹ́ mi àpèjọ. ẹ jẹ́ ká ṣàdúrà. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa nù. Àbí ni máa tẹ̀lé kí má bàa jùlọ rere. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa nù. Ànábì ni máa tẹ̀lé kí má bàa jìyà òhe. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé. kábíyèsí mi láti Ireland lọ́hùn. ọba Saheed Ibrahim. Jùlọ rere. torí tí náà mo ṣe ń ju eléyìí. kádé pẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀. Àfa àti àlè káyà. Sórí náà bí mo sọ bí náà. bá ṣe ń gbọ́ wa lamẹ́ríkà náà ń gbọ́ wa ní Europe lọ́hùn. Kí bẹ́ẹ̀ náà ń gbọ́ wa ní My Sweet FM 97.5. bí lọ́lọ́run yá rọ́bì. Ọlọ́run mi ẹlẹ́dàá mi jọ. bẹ́ẹ̀ ṣe ń wọlé ó yẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín. Má ti mọ̀ mí o. Rárá mo sọ pẹ́pẹ́ yóò gbọmọ pọ̀n kó gbé nǹkan nù. kò bá yá aláàárẹ̀ ó jẹ̀gbà. níta gbangba. Wọ́n á máa wá sọ pálára kò ṣe é ti ń bọ̀. ó yẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín. Ó jẹ́ mi yé, kò yẹ kó jẹ́ mi ni. ẹ fún àwọn tí wọ́n rí wa láǹfààní káwọn náà lè mọ ọ̀rọ̀ kan máa gbọ́ wa. Ẹ bàlàyé mi, kò yẹ kó jẹ́ mi ni wọ́n máa rìn dọ̀tí láyé mi. Òní kírun mo kírun ẹ̀ márùn lójúmọ́. Ramadan tó dé mo tún gbà àwẹ̀ fún pérépéré. Mo gbà fọlọ́run. ẹ máa ṣe àìbẹ́ ṣe ń wò mí. Kàkà tó ní yá mo ń ṣe wọ̀n lágbára mi dé. Mo fẹ́rẹ̀ mẹ́ta o kí n kọ́ ní kí n dà lájì. Ohun mi yéye ṣùgbọ́n owó jẹ́. Kò yẹ kó jẹ́ mi ọlọ́run tó. àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Kó jẹ́ mi ni wọ́n máa sọ̀rọ̀. láti Japan lọ́hùn mo kí yín. Pákó tó sòrè àrídùn ní kò ní. Tàyé bá kú bí àtàbá ìlà ìyá láwùrà. Yá rọ́bì. Ọlọ́run mi ẹlẹ́dàá mi jọ. Gbogbo ayé ni wọ́n má ti mọ̀ mí o. Bàrà tí ayọ̀ lókè sọ tí oníbàjẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń ṣe àìbẹ́ ẹ̀ mo rí yín mú rí. ìbá níta gbangba. ọmọlọ́lá Ọláwálé káàbọ̀ sórí ètò. Rárá kò mọ̀ ṣẹ́yẹ tún ti ń bọ̀. ètò kan ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ tó máa ń wá sétí gbọ́ yín. Oníṣẹ́mi o. ní gbogbo ọjọ́ ajé Monday Oníṣẹ́mi. láago 7 ọ̀sán ní Nigerian time. Oníṣẹ́mi. ó gbẹ̀yìn tẹ̀ wà ní London láago 2 ọ̀sán ni. Oníṣẹ́mi o. Ara ti tó tẹ̀ mí o. Ogun ayé mi ẹ̀wà bìjà mo tó níṣẹ́mi o. ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́ ní bá wọn ròde ìbànújẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi ètò. Ìgbà tí tó ní sinmi o. ṣèbí gbá lábà ní ìṣọba gbọ́mi Ní sinmi o. bí ìran òdò bá balẹ̀ ata wàràwàrà. Ní sinmi o. ìran àjànàkú ní mi gbó kìjikìji. Ogun ayé mi ẹ̀wà bìjà mo ìfà ire sinmi o. ìfà àláfíà Mo ti tó ìfà owó níṣẹ́mi o. àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó mọ̀ jẹ́ ti gbogbo yín tẹ̀ ń gbọ́ mi. Níṣẹ́mi o. Mo ti tó níṣẹ́mi o. ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ sì létí tẹ fi ń gbọ́ mi náà ò ní di pẹ̀ láṣẹ Èdùmàrè. Láti tó tù mí o. Ogun ayé mi ẹ̀wà bìjà mo tó níṣẹ́mi. èmi náà ti tó nísinmi. Mo ti tó ní sinmi o. Èmi mà ti tó ní sinmi o. Mo ti tó ní sinmi o. Èmi mà ti tó ní sinmi o. Ara ti tó dẹ̀ mí Ọlásùnkànmí wọ̀n sùúrù ẹ̀yìn tèmi gbogbo yín pátápátá ni mo kí lókùnrin lóbìnrin. sinmi o. bàbá ni a máa dárúkọ àní ṣètò lẹ́ Bóníkẹ́ Kúdírát láti Ó lè mú ènìyàn tó sì wà òye. Cairo lọ́hùn gbogbo ẹ̀yìn ti Cairo gbogbo yín náà pátápátá ni mo rí. Ara o. Kàjìyà jìyà bí ẹni kò lójẹ̀sì àbúrò mi bá àtòsí mo rí yín. ní mọ́tò lójú mi o. upgrading Kenny èèyàn tèmi láti China lọ́hùn. Bó lọ́nà. Sódìgbà tí mo bá dàgbà tó. ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín. Pé òun gbọ́rọ̀. gbogbo ẹ̀yin ti Philippines tẹ̀sùn Moses Adéyẹmọ mo rí yín rìn yín. Yàrá ni wàyé mímọ́ òun kàlá. gbogbo ẹ̀yin ti Manila Philippines lọ́hùn gbogbo yín ni mo kí pátápátá mi lólódì ẹnìkan. Yàrá sákúlà ń tàṣà ni ẹlẹ́dàá mi máa ma wò. ó ṣeun Alhaji Kabir Bukola Aláyàndé
èrè àṣàlátù lẹ́gbọ́n ẹ jẹ́ kí n pe Alhaji Saheed Òṣùpá káwọn náà bá wa dá sétò iná Fàájì Unlimited náà láwà. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. Shuaib Aliyu láti Saudi Arabia lọ́hùn àwọn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ fúngbà àkọ́kọ́ ni. oníbàyẹ̀ fún yín Shuaib Aliyu láti Saudi Arabia lọ́hùn Shuaib Aliyu. tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ilẹ̀ ẹ̀mọ òwúrọ̀ láti Saudi Arabia lọ́hùn náà ti ń bọ̀ wá. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. gbogbo ẹni tó bá ń fẹ́re tó ríire láyé ó yẹ kó yọ̀. ó pìrẹ̀ owó tó bá fẹ́ pín fẹ́rẹ̀ tó kọ́. àṣẹ Èdùmàrè kó pínre owó kàn wá kó pínre owó náà kàn yín. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. ó pìrẹ̀ owó tó bá fẹ́ pín fẹ́rẹ̀ tó kọ́ ọlọ́pọ̀ lè ṣàfẹ́rí owó kó máa sáná ní. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ lọ́pọ̀ èèyàn tó bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín. aṣíwájú Alhaji Ramon Lawal New Jersey àbúrò mi ọ̀wọ́n mo kí ọ kí ọ. ó pèrè ọmọ mẹ́jọ fẹ́ni tí ò ní tọ̀ tẹ̀lé kẹbàjẹ́ á máa wá kọ́ pé kó bí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. Prince Babatosin Akínṣẹ̀yẹ. fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́kọ́ náà lákọ́kọ́ fi ń kí ara wa káàbọ̀ sórí ètò tí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá torí pé ẹ lè ṣe ká mọ́ gbẹ́tọ̀ yìí. mẹ́jọ fẹ́ni tí ò ní tọ̀. èrè owó èrè ayọ̀ èrè àlàáfíà kò ní wọ́n nílé yìí. fẹ́rẹ̀ kó bí. gbogbo ẹni ẹ nírun gbé sọnù bí ò ṣe bí ọmọ pẹ̀lú àṣẹ Èdùmàrè ó yẹ mọ́ ṣàmì. tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. lọ́pọ̀ èèyàn tó ń fẹ́. King Dr. Saheed Òṣùpá lẹ́ ń gbọ́ yẹn nínú àwo rẹ̀ tó pè ní The Man, ire láyé òkú. The Main Man. lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. ó pèrè ilé fáwọn tó pa. Adébísí Victoria mórí ọrí ọ. kò lè lówó lọ́wọ́ sí kọ́kọ́rọ́ kú. gbogbo ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. gbogbo ẹni tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo wọ́ọ̀lù wa láti bí ọjọ́ mẹ́ta èèyàn tó ń fẹ́rẹ̀ rí. ẹ rí wípé ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú. Malaysia ló yẹ kí n lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó yẹ kí n gbé ẹni tó jẹ́ aṣíwájú Odùduwà Progressive Union ní Malaysia kájọ wà lórí ètò lónìí ẹni fẹ́rẹ̀ torí ire láyé òkú yọ. pẹ̀lú Ọ̀túnba Gani Adams aṣíwájú fún gbogbo OPC pátápátá tilétilé toko òkú yọ. lọ́pọ̀ èèyàn tó. àmọ́ fún ìdí kan sí èkejì gbogbo ẹni fẹ́rẹ̀ torí. wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lọ́pọ̀ èèyàn tó ń fẹ́rẹ̀ rí kọ́ lórí. ìdí ni wípé alẹ́ àná tá a sọ tó kọjá yìí náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́ǹchì ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Malaysia èyí tí Ọ̀túnba Gani Adams àwọn náà ń bẹ pẹ̀lú wọn ń bẹ. èmi pé òkúnu sí àwa tàbí ríra wa lámọ̀ mọ́ ara wa. wọ́n ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Odùduwà Progressive Union ní Malaysia lálẹ́ àná ó dẹ̀ pẹ́ díẹ̀ kó tó di pé wọ́n parí nítorí alẹ́ mọ́jú náà ló dàbí pé wọ́n ṣe ètò náà. ẹni tẹ́yọ̀ bá bí kú. bó ti kù díẹ̀ ká bẹ̀rẹ̀ ètò lẹ́ni ni wọ́n pè mí wọlé Ọ̀túnba ní ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀. ṣé mo mọ̀ wípé àwọn òṣùmọ́jú arájẹ̀ ń fẹ́ ìsinmi òkúnu sí àwa tàbí àmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bá a ṣe mọ́ṣẹ́ náà láàṣìṣe lórí ètò yìí náà ríra wa lámọ̀. ṣé mọ̀ pẹ́yìn náà ní bẹ lẹ́yìn wa èèyàn ní bẹ nídìí òrò tó rò fi ń ké mọ bàbá ẹ̀ o kálẹ̀ láàkún mọ gbogbo bí tó ń ṣe tán. òṣùpá ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀ bá. ọmọọba Tósìn Ọ̀jẹ́lẹ̀yẹ Jọkẹ́ Aṣúbíaró alọ́lọ́run gbogbo yín ni mo kí mi ò lólódì ẹnìkan bá bí kú ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀. wọ́n tà mí wọlé sórí aago láti Malaysia wọ́n ní lágbára Ọlọ́run wọ́n ní bó bá dọjọ́ mẹ́jọ wọ́n ní àwọn ò darapọ̀ mọ́ wa lórí ètò ara wa ṣe bẹ́ẹ̀ ni àbámọ̀ yá ká tún mọ bàbá rẹ̀ o kálẹ̀ láàkún mọ gbogbo bí tó ń ṣe tó. ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀ bá bínú o ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀ bínú sí. ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀ bá bínú o ọlọ́run mi kọjá ẹni tẹ́yọ̀ bínú sí. àwa tá a ríra wa lámọ̀ ara
la fẹ́ lò nínú eyín adépèlé. ilé ayé yìí mélòó òjò tó mélòó ni kákà léyìn adépèlé. àìmọye. ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú. òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye. àìmọye ara tó ti jẹrà o bí ọ̀gẹ̀dẹ̀ mọ́nú alára o. kó tó di pé mo kán lu agbami ọ̀rọ̀ ìṣítí òjò tó ti ká tó ṣe bá a ṣe máa ń ṣe. mo sọ lẹ́ẹ̀kan mo ní 97.5 fm wọ́n ń gbọ́ wa my sweet fm nílùú london. bí ọ̀gẹ̀dẹ̀ mọ́nú alára o tí ò lè dá. mélòó òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye. mo dúpẹ́ bọ́ lọ́hùn pàbọ̀ rárá dá o tí ò para mọ́nú alára mi èmi tọpẹ́. mélòó òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà mú àìmọye. mo dúpẹ́ bọ́ lọ́hùn pàbọ̀ rárá dá o tí ò para mọ́nú alára mi. wọ́n bẹ̀ mí níṣẹ́ kan láti kàtà lọ́hùn. mélòó òjò tó ti rọ̀ tílẹ̀ ti fà ẹni mú. tó bẹ̀ mí iṣẹ́ náà ni ẹnjìnìà túndé adédèjì. gbogbo kíkọ́ ló lù ó ṣáyídì o gbogbo kíkọ́ ló lù. ó ti fìwé ránṣẹ́ sí mi ó fún mi ní vip. gbogbo mọ̀tò ẹ̀kọ́ ló wọ́n ní kí n mọ̀ bọ́ ń lu kàtà kí n wá wọlé cash. para nù mí òwe gbogbo ẹyin tẹ̀lé yẹn papọ̀ lọ́dà tó. dj murphy ló wà nídìí ẹ̀rọ tó ń bá mi gbé sókè gbé e sílẹ̀. ṣáyídì o àwọn tí my sweet fm lọ ó yá dj murphy bá mi gbé ìpolówó lil cash náà bá mi gbé àwòrán ẹ̀ sójú kíní káwọn èèyàn mi kàn rí. gbogbo mọ̀tò ẹ̀kọ́ ló ń dolóye o mo dúpẹ́ bọ́ lọ́wọ́ para nù mí òwe gbogbo ẹyin tẹ̀lé yẹn papọ̀ lọ. tèmi olùdíyà ẹ ṣe mo dúpẹ́. tọ́lá ti mọ̀ mí sóhùn mi tọ́lá yẹ ti mọ̀ mí sóhùn mi. ṣàìdán bí mo wà sí tó káyé gbogbo ayé ti mọ̀ ṣe èmi wọ́n mọṣẹ́ mi wọ́n mọ̀ òwò mi. tí bá jàjà pẹ̀lú. níbi ká sọ̀rọ̀ ó yá ìpolówó lil cash náà lẹ́ ń wò yìí. ṣáyídì o aláyé ti mọ̀ mí sóhùn mi. ṣàìdán bí mo wà sí tó káyé ìkọjá. ẹtúyàyà gbogbo ẹ̀yin tó wà nílùú kàtà ẹ wá pàdé lil cash ní december 16 náà náà pé. àgàgà tí ẹnjìnà túndé adédèjì ló ní kí n sọ fún yín àwọn ní alákòóso btn entertainment. alẹ́kùn gan ìbára mi wọ́n ní venue hilton hotel nílùú kàtà ní doha lọ́hùn-ún. kọjá sáwá yá tẹ̀lé tí bá jàjà pẹ̀lú. wọ́n lówó wọlé bẹ́ẹ̀ bá fẹ́ ra regular ticket wọ́n ní ìyẹn 150 qatar riyals. òṣùpá ti bá ń fà o ti bá ń fara tí mo bá ti wà alẹ́kùn gan tí bára mi ta ni tiwọ́ níbi kan tí bá jà. wọ́n ní bó ṣe vip náà lẹ́fẹ́ 500 qatar riyals ni. tí bá jàjà pẹ̀lú lórí ariwo. ọkọ àti ìyàwó kọ́pù yẹn 250 qatar riyals. láti dábí ẹ̀dùn december 16 náà ni ẹ pàdé wọn lil cash ní qatar. dábí ẹ̀dùn. ó kéré àbúrò mi ọ̀wọ́n ṣe ló dé tó wá fún mi ní vip ló fún mi ẹ̀ wò ó. bábí mi bára tán mi ìgboro lóbi ń dàbí pàwọ́ àlìmọ́. ó ṣeun dj murphy ọlọ́wọ́ bọ́tìnì bá mi gbé pò ń bẹ̀. láti dábí ẹ̀dùn rọ̀bí òwe o máṣe ń forí dábí ẹ̀dùn. ó kéré bàṣẹ lùlù tàbí ń rọ̀ bí òwe lágúndàjà lọ́tún lọ. ọlọ́wọ́ ọba náà ni kì í ṣàwà. bábí mi bára tán mi ìgboro wọ́n ní pisaidi náà lẹ́kìn má yọ kó ń bẹ̀. lágbára ọlọ́run ọba ọ̀túnba láti malaysia wọ́n darapọ̀ mọ́ wa. ọ̀ọ́ni aṣíwájú gbogbo Odùduwà progressive union láti malaysia wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò ìpẹ́ láṣẹ ọlọ́run. tí wọ́n di star gan. àmọ́ pósítà tó wà ń bẹ̀ fílẹ̀ ẹjọ́ wà bó ṣe wà. ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan ó ní bí débẹ̀ yẹn mọ́ mọ́ ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan báwo ló ṣe ṣòro tó fi jẹ́ ìwọ nìkan. ẹjìnà túnú ayédèjì ó ṣe àbúrò mi vip ticket ló ń wá fún mi. náà ni mo pàdé ọ̀rẹ́ mi. àtijọ́ tabakira ní kí àtijọ́ olójú wa ò ti wá di star gan. wọ́n sọ náà wọ́n lóhun lójú olódùmarè wọ́n ní mo ti di star gan wọ́n ní kì í ṣèmi ọlọ́run ọba àmì ìdùà náà ni. sọ̀rọ̀ ìwọ nìkan ó ní bí débẹ̀ yẹn mọ́ mọ́ ìwọ nìkan ló ń sọ ìwọ nìkan báwo ló ṣe ṣòro tó fi jẹ́ ìwọ nìkan. òṣùpá mo wá fún kábíyèsí ọba mi láti island èèyàn tó lè sá. ọba saheed ibrahim láti island àwọn náà bẹ̀ mí iṣẹ́ kan.
sáà mẹ́ta lágbo. wọ́n ní kí n sọ fún yín wípé sáà mẹ́ta lágbo mẹ́ta òru. mẹ́ta fún bí wákàtí. wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún àṣà. mẹ́ta fọ́sẹ̀ mẹ́ta oṣù mẹ́ta. ìfinijoyè àti àwọ́ọ̀dù rẹpẹtẹ. December 17 náà ni wọ́n ti fẹ́ ṣe ní Ireland lọ́hùn. wọ́n ní kẹtúyàyà. sáà mẹ́ta lágbo mẹ́ta ọ̀sán. sáà mẹ́ta lágbo mẹ́ta òru. ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yẹn jọ. wákàtí mẹ́ta ọjọ́ mẹ́ta fọ́sẹ̀ mẹ́ta oṣù mẹ́ta ni mo fi sáà tó fi dé èmi nìkan. mi ò wá lè dẹ́rù mọ́ o mi ò lè dẹ́rù láàrin ìgboro tí bá yọ síbi kan láàrin ìṣẹ́jú. òkìkí ló débẹ̀ kọ́ lọ́wọ́ bá àmì kó mọ́ tó òkìkí mọ́ wa lára. gbogbo rọtìrọtì á pa dáadáa rí mọ́. wọ́n ní bẹ́ẹ̀ jẹ́jẹ́ sí tiwa nílùú nàìjíríà nìyẹn. kí ló lè jẹ́ ìdòlóró lọ. mi ò lè dẹ́rù mọ́ o. Ajíbádé ọlá mọ̀ǹtẹ́ni ọlá ẹ ṣé mo dúpẹ́. ìgboro tí bá yọ síbi kan láàrin ìṣẹ́jú kan sí méjì káàkiri rọtìrọtì gbogbo rọtìrọtì á pa dáadáa rí mọ́. wọ́n ní bẹ́ẹ̀ jẹ́jẹ́ sí tiwa nílùú nàìjíríà nìyẹn. kí ló lè jẹ́ ìdòlóró. 97.5 FM my sweet ló ń jẹ́ bẹ́ẹ̀. lágbo fàájì lélẹ̀ ọjọ́ ìbí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam náà là ń ṣe. tó bá dùn mí tó bá jáde lẹ́yìn mi á sì dùn mí jù tó bá jó ti wá gbà kan. àdúgbò kẹjọ sì ti wá nínú nàìjíríà nìyẹn. kí ló lè jẹ́ ìjòróró lọ. tó kásáré bára wa sọ̀rọ̀ ráńpẹ́ kí nǹkan lu agbami ètò ṣe é mọ̀ wípé gẹ́gẹ́ bí àkórí ètò ọ̀rọ̀ ìṣítí náà lápè. lọ́kùnrin ní ìrànlọ́wọ́ ṣe kó bá dùn mí tó bá jáde lẹ́yìn mi á sì dùn mí jù tó bá jó ti wá ń gbà kan. àníbẹ̀kẹ́jà sì ti wá nínú nàìjíríà nìyẹn. kí ló lè dé ìjòróró lọ. iṣẹ́ pẹ́ka. ṣé ẹ mọ̀ tó mi lè ṣe kí n má mú ọ̀rọ̀ ìṣítí wá fún yín. báwọn kà ní bí everlasting. ó ti dògùn ó ti di bárakú. wà láwùjọ àwọn olórí. lẹ́ẹ̀kẹ́bí jẹ́ǹtì láti Ireland lọ́hùn. iṣẹ́ pẹ́ka ra o. báà mi àwíṣẹ Dàpọ̀ Ọláfaré. ọ̀tá yóò fi parẹ́ màá ní. Prince Ọláwálé Àyìnlá láti Malaysia àwọn ni aṣíwájú Odùduwà Progressive Union. Ọlámsì ọmọ mi ọba orin ní Malaysia lọ́hùn mo kí ọ. Lómi Pierre ní àbúrò mi ọ̀wọ́n. àwọn tó ń gbádùn ètò wa náà bẹ́ẹ̀ ṣe ń gbádùn. èmi ni ó máa wá èyí ni ó máa bá. pàtó láti ṣàrẹ̀ṣà oríkìnà gangan ni ó máa tún kọyàn lọ́gbọ́n ni. tí bá dẹ̀ bá bá ṣàkóṣà jẹ pàtó láti ṣàrẹ̀ṣà oríkìnà gangan ni ó máa tún kọyàn lọ́gbọ́n ni. olùkọ́ sọ pé mélòó ló máa kú. kábíyèsí ọba àmì Island wọ́n ní. omi inú ògbó márùn. wọn lórin tí mò ń jù sórí afẹ́fẹ́ ìwọ́n níṣe ló dàbí ìtàn ayé wọn. ó ti ṣojú pé kò ní ìbùkún kankan. wọ́n tẹ̀ ní kí n má yọ kúrò. ilé o olùkọ́ sọ pé mélòó ló máa kú. èèyàn bá mú kọ́ńbẹ̀ nínú omi inú ògbó márùn. Julian sọ pé tó bá jẹ́ ti dáàdì mi ó ti ṣojú pé kò ní ìbùkún kankan. olùkọ́ máa fún létí pé o olùkọ́ fún lẹ́sìn borí ẹ̀ màṣíjọ́ta nínú go márùn-ún tó bá mú ìkọ́ńbẹ̀ mẹ́rin lókun tó borí ẹ̀ ọ̀dọ́ ni. alẹ́ olùkọ́ fún lẹ́sìn pé o olùkọ́ fún lẹ́sìn borí ẹ̀ màṣíjọ́ta nínú go márùn-ún tó bá mú ìkọ́ńbẹ̀. wàá ṣeré bàbá mi. mẹ́rin lókun tó borí ẹ̀ ọ̀dọ́ ni. Júnior ń dá lọ. Adédèjì Nurudeen ọmọ Ìbàdàn rẹ̀ mi. bàbá oníbàbà bó jẹ́ tóbi lóògó òfin ṣeré kó máa tutù pẹ́rẹ́ ni. jáde ọ̀làjẹsẹ́kù tó bá ti mú tán bẹ́ẹ̀ ó máa mú yín tó kù láì. ọjọ́ bíi ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam náà là ń ṣe. bí bàjẹ́ ń ṣọdún náà ẹ dákun torí Ọlọ́run. bàbá
ẹ jẹ́ ká fi ru ọjọ́ ìní ká fi ṣe àdúrà torí irú nǹkan tá a bá bọ́ lọ́wọ́ bá mi ètò àsọ ó di dandan kí aláwọ̀ ràbí kó gbàdúrà wa àdúrà náà ló yẹ ká máa ṣe ní gbogbo ìgbà. ṣé ipá yẹ ká sáwà wù nítorí. ẹn tó tó ń fàdúrà má ṣe bàjẹ́ ní ṣojú àwọn. èyí tó sì kù díẹ̀ káàtó òun náà tún ń fàdúrà. bí ìsẹ̀yìn gbọ̀ngàn òráwa náà ló máa fẹ́ fi ṣàríkọ́ṣe. àlọ́ yẹ ká sáwà wù nítorí. àwọn ìwé ká má ṣe bàjẹ́ ní ṣojú àwọn ọmọ wa. àwọn ìwé ká ń bí ìsẹ̀yìn gbọ̀ngàn òráwa náà ló máa fẹ́ fi ṣàríkọ́ṣe. aṣẹ́yọnú máa ń oró bẹ́ẹ̀ ṣe ń jù sí mi náà ni mo rí o. dára wọn níyàwó. 97.5 FM. nọ́mbà kòkòkò lẹ́nu ọ̀nà mọ́mì wọn ìkan kígbe dàdí dàdí oyoyo. ìyẹn my sweet ló ń jẹ́ bẹ́ẹ̀. kí ló ṣe é dá. DJ Murphy lọ lọ́wọ́ bọ́tìnì mi ó wà pẹ̀lú mi. ọmọ dáadé mi. aṣọ́yún náà ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí tó máa wá sí tìgbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday. múnú máa ń dára. ẹ̀ẹ́dájé jẹun àwọn ìbejì yìí. ajé òní wọn lé yín o nọ́mbà kòkòkò ajé ogúgù ló sọ. wọn ìkan kígbe dàdí dàdí oyoyo. ìkan ní rárá kí ló ṣe é dàdí kan. ẹnu sọ òṣèlú ọmọ dáadé. ẹ jẹ́ kí n sáré ju ọ̀rọ̀ ìṣítí tòní sáfẹ́fẹ́. dàdí ò bá dàdí ìsinmi kú. àádọ́jọ́ múso lókùn sọ́ra dàdí ìsinmi tiri. kì í ṣe dàdí ló ń dà. àkókò bá wa ṣọ̀rẹ́ lórí ètò. ọ̀rẹ́ dàdí ló máa jẹ́ òtẹ́ẹ̀lì ni. ṣé ẹ mọ̀ wípé ìgbádùn tí náà làwa fi ń ṣiṣẹ́ ṣe. dáadáa orí fún wa lókè tó bá jáde àwọn ni. ó ní mọ̀mọ́ dàdí mi dàdí ò ga dàdí ìsinmi kúrú. pàlùdà làárọ̀ kọ́ pàlùdà làáràdà ó yá ẹ jẹ́ kí n ju ìṣítí tòní ọ̀rọ̀ ìṣítí tòní kí n ju sáfẹ́fẹ́ fẹ̀yìn olólùfẹ́ wa. ṣé ẹ mọ̀ wípé lọ́jọ́ mẹ́jọ náà ni mo máa ń bá wa sọ̀rọ̀ ìṣítí kì í ṣe báwa náà mọ̀ ọ́n ṣe àmọ́ ọlọ́run ọba mi ìdùà náà ló máa ń fún wa ṣe. ó yẹ ká mọ síra wa létí níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ pàápàá bọ́ tó ti ń lọ sópin. a ní bọ́dún lọ pẹ̀láyọ̀ àti àlàáfíà. ìwọ̀nba tó kù kọ́dún yóò parí. ìṣẹ̀lẹ̀ ńlá bí oníṣẹ̀lẹ̀ sọ́ọ̀dẹ̀ gbogbo wa o. lọ́la láhùn láwọ̀lá kùwátá ìlàbílà ẹ̀láyà sí. ilé alájà mi síkírà àtẹlẹsìn mẹ́ta màmá mi wọn ò wípé ọmọ kékeré la jẹ́ wọ́n ń fọ́lọ̀ wa ń gbà gbogbo náà ni. bí mo ṣe máa ń sọ lọ́jọ́ mẹ́jọ màá ní ǹjẹ́ o mọ̀ wípé ó yẹ kó o yẹra fún àwọn kan nínú ayé rẹ̀. màmá sọ wípé ìjọ mọ̀ pé ó yẹ kó o yẹra fún àwọn kan nínú ayé rẹ̀ ó yẹ kó o ṣàkíyèsí àwọn nǹkan kan àwọn nǹkan bíi kíni àwọn kan wà nínú ayé rẹ̀ tó jẹ́ wípé wọn kò láǹfààní kankan tí wọ́n lè ṣe fún ọ kò yẹ kí wọ́n máa bá ọ rìn wọn lẹ́tọ̀ọ́ sí nǹkan kan nínú ìrìn àjò ayé rẹ̀ ṣùgbọ́n torí wípé wọ́n ń ṣe dáadáa sí ọ tó o sì rò wípé ojú ayé o sì mọ̀ wípé ojú ayé ni wọ́n ń bọ̀ ọ́ ṣe. àwọn afojúfẹ́ni má fọkàn fẹ́ni àwọn tó ń fẹ̀jẹ̀ sínú tí wọ́n ń tutọ́ funfun síta o rò wípé wọ́n nífẹ̀ẹ́ rẹ ni àmọ́ ìdà kejì ni wọ́n ní sí ọ wọn ò ṣeé gbára lé ṣebí torí rẹ̀ ló ṣe gbójú lé wọn ó gbọ́kàn lé wọn pẹ̀lú ó ti gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dakò délẹ̀ òòmù èyí tí wọ́n rún
ọ̀rọ̀ ara rẹ náà ló fi ń lọ̀ wọ́n lójoojúmọ́ tó o sì fẹ́ kan tọ́ ọ sọ́nà. ṣèbí torí kí wọ́n lè fún ọ nímọ̀ràn náà ló ṣe ń fi ọ̀rọ̀ ara rẹ lọ̀ wọ́n àmọ́ o gbàgbé wípé kẹ́ni má ní ní tọ̀kọ́kán gangan ará ilé wọn ò fojú rewo ní. ìmọ̀ràn òsì ìmọ̀ràn ìkà ní tòsí gan gbà kẹ́ni má ní ní tọ̀kọ́kán gangan. orú àwọn èèyàn báyìí ló ní láti gé kúrú nínú ayé rẹ. báwo ló ṣe dá wọn mọ̀ báwo ló ṣe mọ̀ wípé wọ́n ń ṣẹni tó yẹ kó o mọ̀ bá rìn. báwo ló ṣe mẹ́ni tí ò fẹ́ ọ fún rere níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé inú rẹ ẹnìkọ̀ọ̀kan. ọ̀rẹ́ mi ṣàkíyèsí tínú rẹ kò bá ti dùn sẹ́nikẹ́ni bó ṣe máa ń ṣe sí wọn tẹ́lẹ̀ tínú rẹ ò dùn sí wọn mọ́. ó ṣàkíyèsí wípé bó bá wà láyìíká wọn bọ́n bá wà láyìíká rẹ ara kì í dẹ̀ ọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ ara rẹ kì í balẹ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́. ẹ̀mí rẹ gan kì í fẹ́ bá orú ẹni bẹ́ẹ̀ rìn ẹ̀mí rẹ ò kì í fẹ́ bá wọn ṣe pọ̀. má kọ etí ikú sí nǹkan tí ẹ̀mí rẹ bá sọ fún ọ nítorí wípé ìfúnra lóògùn àgbà o. ìfúnra rẹ ní ń sọ tòótọ́ fún ọ òun náà ni yóò sì ṣe atọ́nà fún ọ. èèyàn ló ṣòro jù èèyàn le. tó o bá ṣe àkíyèsí àwọn ìgbà kan tó jẹ́ wípé àwọn nǹkan tó ń rí àti àwọn èèyàn tó yí ọ ká kì í mú inú rẹ dùn. ọ̀rẹ́ mi àpẹẹrẹ fún ọ nìyẹn láti yí ipò padà sọjí ara rẹ. fi 2 kún 3 kó sì di 4 fún ọ. fi 2 kún 3 kó di 5. fi 1 kún 2 kó sì di 4 fún ọ. bó o ló ṣe mọ àwọn tó yẹ kó o yẹra fún. kíyèsí irúfẹ́ ìwà àwọn ènìyàn wọ̀nyí. ó rí wípé lódì ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe é sí ọ. ìwà wọn lódì ni ọ̀rọ̀ wọn lódì ni ìṣe wọn lódì ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe lódì ni. inú wọn kì í dùn sí nǹkan rere inú wọn kì í dùn sí nǹkan tó o bá ń ṣe àfi kí wọ́n máa pẹ̀gàn. orú wọn ní í ṣe lára èèyàn. ìgbà tọ́nà ọba àmì èdùà tó dákú wá sílé ayé náà ló ti fún wa lágbára láti sọ̀rọ̀. bá a bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò sì ṣe bẹ́ẹ̀. fún gbogbo àwa tá a bá ní àfojúsọ́nà rere. èso èrò ọkàn wa àti iṣẹ́ wa òun náà ni yóò san wá lẹ́san rere. fún gbogbo àwọn tí wọ́n ń gbé ẹ̀mí ìráhùn àti àìmoore ẹgbẹ́ ẹ̀mí ìráhùn àti àìmoore ẹgbẹ́ ẹ̀mí náà wọ̀ ìjó yẹ kó rí bẹ́ẹ̀ bí. àwọn kan wà tó jẹ́ pé wọn kì í rí nǹkan gidi lára èèyàn. àléébù ara èèyàn ni wọ́n máa ń wá káàkiri. àwọn tó jẹ́ wípé alátakò ni wọ́n jẹ́. tàbí àwọn tí mò ń sọ yìí wọ́n máa ń fìgbà gbogbo wọ́n máa ń fi ń wá àṣìṣe ẹlòmíràn káàkiri ni. àwọn yìí wọ́n kàn ń fi àmì àkókò wọn wọ́n fi ń ṣòfò lásán ni. wọ́n fi ipá wọn fi ń ṣòfò lásán ni. ọ̀rẹ́ mi máa gbọ́ mi èyí túmọ̀ sí pé kó o yẹra fún wọn pátápátá. ó lójú àwọn ẹni tó o lè bá rìn ó lójú àwọn ẹni tó o lè fọ̀rọ̀ ilé ayé rẹ̀ hàn. gbogbo aláǹgbá ló dakò délẹ̀ pátápátá àmọ́ èyí tí inú rún ń bẹ̀. ó yẹ kó yí ọ ju bí mo ṣe ń sọ ọ́ lọ ọ̀rẹ́ mi.
àwọn wo ló yẹ kó o yẹra fún. àwa tún dé bá ṣe dé. yẹra fún àwọn tó bá jẹ́ wípé wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ rẹ̀ ṣáṣá ni wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ rẹ̀ lójoojúmọ́. àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n kì í bọ́lẹ̀ múwámúwá náà lágogo tí wọ́n máa ń ró. kí ni wọ́n ń pè ní ìbáṣepọ̀ èyí tí àwọn eléèbó ń pè ní relationship. ìbáṣepọ̀ jẹ́ bù fún mi kí n bù fún ọ náà ni. ó gba akẹ́yàn méjì kí wọ́n fi irúgbìn síbì kan kó sì so èso rere fún wọn. ó gba pé kí wọ́n ṣera wọn lọ́kan kí wọ́n sì ran ara wọn lọ́wọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ níbi tó bá yẹ kí wọ́n ti ran ara wọn lọ́wọ́ kí wọ́n ran ara wọn lọ́wọ́. gbogbo àwọn tó jẹ́ wípé àwọn náà ni wọ́n ń kọ́kọ́ lórí tábìlì tó jẹ́ wípé wọ́n fẹ́ kó gbogbo àǹfààní tó wà lórí tábìlì lọ. lójú wọn bíi pé kí gbogbo nǹkan ó jẹ́ tiwọn náà ni wọn kì í fẹ́ kí ẹlòmíràn kan rí nǹkan kan tó dára àfi tiwọn yìí náà ṣáá. ìmọ̀tara ẹni nìkan ni wọ́n ń pè olóyìnbó ló ń pè ní selfishness. ìbáṣepọ̀ kì í ṣe bùkátà ìbùkún ló yẹ kó jẹ́. nígbà tó o bá ti fura wípé wọ́n ń lò ọ́ ni ìwọ náà tètè bẹ́sẹ̀ ara rẹ sọ̀rọ̀. àwíṣẹ dàpọ̀ ọláfarẹ́ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ìṣítí òní. olódùmarè ọlọ́jọ́ òní á kó wa yọ lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́. olóòtú àwọn àgbà onílé á túnbọ̀ máa fún yín ṣe. àwọn àgbà onílé á túnbọ̀ máa fún yín ṣe. àṣẹ Èdùmàrè bàbá mi àwíṣẹ dàpọ̀ ọláfarẹ́. tó mo sọ mo ní ìbáṣepọ̀ kò yẹ kó jẹ́ bùkátà ìbùkún ló yẹ kó jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló wà nínú ìbáṣepọ̀ èyí tí àwọn iléèbó pè ní relationship. nígbà tó bá ti fúnra wípé ṣe ni wọ́n ń lò ìwọ náà bẹ́sẹ̀ ara rẹ sọ̀rọ̀. wọ́n fi àléébù ara rẹ wọ́n fi ń ṣe ẹ̀gàn fún ọ wọ́n fi ń bú ọ lójoojúmọ́. yálà nípa ti ara ni tàbí nípa ti ẹ̀mí tètè bẹ́sẹ̀ ara rẹ sọ̀rọ̀. ọ̀rẹ́ mi yára gbági rèlé o nílò orú àwọn èèyàn bẹ́ẹ̀ nílé ayé rẹ. èèyàn máa ń gé orú wọn dànù ni ó gé wọn dànù bí ìgbà tí àjọ bá gégi nínú igbó. ẹ ṣe àkíyèsí sí àwọn tó bá jẹ́ wípé ẹ kò lè fi gbogbo ara jẹ́rìí wọn nígbà gbogbo mọ́. káwí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ òun náà ni ìyọmọlúàbí. bó bá ti di pé ẹnìkan ń ṣàdéhùn tó ti ń yẹ àdéhùn ẹ fúnra sí i. ẹ dákun ẹ máa ṣe àkíyèsí gbogbo orí fọ́nrán kó máa lọ káàkiri gbogbo ẹ̀rọ ayélujára. káwọn tí ò láǹfààní láti wò wá káwọn náà lè mọ̀ wò wá ẹ̀dá. mo sọ fún ní ẹ ṣe àkíyèsí àwọn tó bá jẹ́ wípé ẹ lè fi gbogbo ara jẹ́rìí wọn mọ́. tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ti gbọ́kànlé wọn. ẹ ti rò pé èèyàn rere ni wọ́n. ẹ ti rò pé ọlọ́rọ̀ yín ni wọ́n. ẹ̀yin náà kúkú mọ̀ pé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. ẹ̀yin náà ẹ mẹ́nu mọ́. mo ní ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ni ìyọmọlúàbí. àwa tún dé bá ṣe dé. ẹ mọ̀ wípé kẹ́ tó lè jẹ́rìí èèyàn láyé yìí ó gba ọ̀pọ̀lọpọ̀ ọdún kì í ṣọjọ́ kan ṣoṣo. ká tó lè jẹ́rìí ara wa kí n tó lè sọ wípé onítàn mo jẹ́rìí lágbájá mo jẹ́rìí ìtàmẹ̀dù ó gba ọ̀pọ̀lọpọ̀ ọdún. àmọ́ bó bá ti lè betray trust náà ọjọ́ kan ṣoṣo náà ní gbogbo rẹ̀ hùn. nǹkan tó ti ń kọ́bọ̀ látògùn ọdún gbogbo rẹ̀ ó wà bàjẹ́ pátápátá. ọ̀dàlẹ̀ balẹ̀ kú. ẹni dalẹ̀ náà ni ó balẹ̀ lọ.
so àwọn tí ò ní pa ire nínú ayé rẹ̀ ń láti jẹ́ ẹni tó ṣe é fọkàn tán òun láti jẹ́ olótìtọ́ ènìyàn ẹni tó ṣe é gbẹ́kẹ̀lé tó mọ̀ wípé òun ò lè gbàbọ̀dè fún ọ nígbàkigbà tàbí pé wọ́n gan nígbà gbogbo mọ irúfẹ́ ènìyàn tí ó bá jọ ní àṣepọ̀ ọ̀rẹ́ mi aṣọ àlà ló wọ̀ jìnnà sílépo pípa má jẹ́ kí wọ́n fi tiwọn kán ba ilé ayé tiẹ̀ jẹ́ yẹra fún ọ̀rẹ́ mi orúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ò fẹ́ wọn lé ayé rẹ̀ ọ̀rọ̀ ìṣítí ni mo ń jù sórí agbágbé báyìí àwọn kan wà tó jẹ́ pé nígbà tó o bá ládánwò ìgbà náà ni wọ́n sá kúrò nílé ayé rẹ̀ orú àwọn tó yẹ kó o yẹra fún náà ni èbó ní a friend in need is a friend indeed èyí ni pé ọ̀rẹ́ tó bá dúró tì ọ́ nígbà ìṣòro òun náà lọ̀rẹ́ rẹ títí ayé nígbà tó tẹ̀síwájú tán tó di ẹni ọlọ́lá tó di ẹni ọlọ́rọ̀ tó di ẹni ayé ń fẹ́ ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ń wá ọ káàkiri lótìtọ́ ìrànlọ́wọ́ lè wá lóríṣiríṣi àmọ́ látọ̀dọ̀ ọlọ́run olódùmarè náà ló ti ń wá dúpẹ́ balógun owó ní jẹ́ mo bá ọ tán òṣì ní jẹ́ ta ló bá ọ tán ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́run ọba mi ìdùà ọba àrí ìlú àlàbà ìmájípọ̀jọ́ kúdà ọba tó ṣílẹ̀kùn tèmi lónìí ọjọ́ ìbí ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́run ọba káwọn fi rú ìdádó káwọn fi ṣàdúrà fọ́lọ́run ọba mi ìdùà wọ́n gbàgbé ọ̀rẹ́ mi yẹra fún àwọn tí kò bá lè ṣàǹfààní fún ọ bó o ṣe ń gbìyànjú tó o fẹ́ dẹni gíga làwọn kan ń pèrò láti fà á wá sílẹ̀ àwọn tó yẹ kó o yẹra fún náà ni ọ̀rẹ́ mi níparí ohun gbogbo àdúrà ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀já jánu lórí rẹ̀ náà ọmọ lójú olódùmarè mo wí tèmi náà ilé ayé le ilé ayé tótó ayé àkàmọ̀ra wọ́n bá ẹ jẹ wọ́n bá ẹ mu wọ́n bá ẹ ná wọ́n bá ẹ lò àmọ́ àmọ́ ẹni tí ń bínú ẹni gbogbo yín tẹ̀ ń gbọ́ mi 97.5 FM ní my sweet FM gbogbo yín pátápátá ni mo kí o lórí ètò yìí mo kí n lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ kí láàdís kó bá wa dá sí mo ní ilé ayé le ilé ayé ṣòro ẹ ṣọ́ra fáyé ẹ̀yin èèyàn mi. ilé ayé ilé asán ilé ayé ilé irọ́ asán iná asán asán òfò pẹ̀lú òfò òpin kò jẹ́sẹ̀ mẹ́fà lọ òfò kò jẹ́sẹ̀ mẹ́fà lọ ta ló láyé ta ló ṣayé ta ló bá ayé ṣe bọ́ ṣe fẹ́ ìpínlẹ̀ ayé ṣe láàbò. ẹ sọ fún pẹ́lẹ́ ayé táwọn asán ni ilé ayé táwọn. ayaba Fọláṣadé Àdùnní òkè chukwuba ló ṣe rí lọ́dọ̀ yín náà. àwọn tó ní ìlànà dá ọ àwọn dá ọ àwọn tó ṣe ìlànà dá ọ àwọn dá ọ ilé ayé táwọn asán ni ẹ sọ fáwọn tó ń ṣe ká wípé asán ni ẹni tí wọ́n yẹ ṣe ká torí pé asán ni. kẹ́mkẹ́m oyè mọ̀sù. ìgbéraga asán ni ìgbéraga ń já níbọ̀ ní ẹjọ́ asán ni ilé ayé táwọn asán ni ilé ayé táwọn asán ni. àbọ̀rọ̀ là ń sọ fọmọ lọ́àbí bó bá dénú rẹ̀ yóò dòdìdí. ilé ló kọ́ ilé asán. kí la mú wáyé kí la fẹ́ mú lọ sọ́run. àbíbò ni àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ láti Jámánì lọ́hùn. Àlàkẹ́ Adénìkẹ́ Ọlárẹ̀wájú. gbogbo ńlá kókó kó fẹ́fẹ́ òfò kò jẹ́sẹ̀ mẹ́fà lọ òpin kò jẹ́sẹ̀ mẹ́fà lọ asán kò jẹ́sẹ̀ mẹ́fà. ẹ mọ iṣẹ́ àìsórí wọ́ọ̀lù yìí. ẹ wá sọ fẹ́mi tó ń bọ̀ ń bọ̀ ìgbà sọ̀dẹ̀ ẹni fún lọ́ọ̀ fún tẹ̀wá ìgbà sọ̀dẹ̀ wọ́n ní tí ọ̀bọ̀n bá ní. láyà àdìs lẹ́ ń bọ̀ yẹn. ìṣirẹ́ lè bọ́ pẹ̀lú àdá àsọ̀dẹ̀ èyí lẹ́ lamẹ́ríkà dé London àsọ̀dẹ̀ èyí lẹ́ ní London dé ìlú Àbújá àsọ̀dẹ̀ èyí lẹ́ ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń sẹ́. Princess Fọlákẹ́mi ọlọ́jọ́ ìbí.
máa rí máa kówó máa ná máa gbágbágbágbágbágbá máa ṣe máa jẹjẹjẹjẹjẹjẹjẹ máa mú ilé ayé ìtàwọn àjẹtì ilé ayé ìtàwọn àjẹtì àwọn tó jẹ náà. kábíyèsí láti aláǹdì àwọn ní ọ̀rẹ́ kò sí mọ́ káwé ní bárìn lóko. àwọn mímọ ní aláǹdà àwọn stars náà àwọn bá o ilé ayé ìtàwọn. ẹ gbọ́ àwọn ará àná àwọn ará àgbà ń dà. àwọn stars náà. ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o ká ṣíra wa létí lórí ètò. máa fi àsìkò yìí kí gbogbo yín màá ní kẹ́ mọ́ bínú fún àlejò wa tí wọ́n lè wá lórí ètò. bó bá dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run aṣíwájú prince ọláwálé àyìnlá láti malaysia àwọn ó bá wa lálejò lórí ètò. àmọ́ ó nurudeen wọn làwọn ń gbádùn ẹ ṣé mo dúpẹ́. a ṣì wà lórí ètò ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọmọlójú olódùmarè. ilé ayé ìtàwọn àjẹtì ilé ayé ìtàwọn àjẹtì ilé ayé ìtàwọn àjẹtì àwọn tó jẹ náà àwọn dà ó ilé ayé ìtàwọn àjẹtì dókítà ayé máa rí ìsájà àwọn dà ó ọmọ abájẹ máa rú sáàjì ọmọ rẹ. bó ṣe ń lọ àti padà ságbami fàájì ká mọ̀ fami sára. ẹ lórí omi wo omi náà ni omi tó ṣe é mu. orí èyí tí mo fi ṣe fàájì ń bì náà ni omi náà àwọn kan béèrè wọn ní kí ni mò ń mu. omi níṣẹ́ ẹ fẹ́ rí. àjànàkú kọjá báyìí mo rí nǹkan fìrí bá a bá rẹ́ni ká sọ pé a rẹ́ni. dúpẹ́ balógun yètúnjì àwọn náà ní kí n jíṣẹ́ kan fún yín. wọ́n ní kò sí irúfẹ́ aṣọ tẹ́ ẹ bá fẹ́ rà bó ṣàǹkárá ni lóríṣiríṣi. wọ́n ní kẹ́ ẹ kàn sí wọn. bẹ́ẹ̀ bá wo wọ́ọ̀lù mi ẹ rí fẹ́ àtàfi ń polówó ọjà. ó yẹ ká gbé sórí atẹ́gùn àmọ́ mi ò prógráàmù rẹ̀ ni. lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ̀ rí. a ti kán lo agbami fàájì adé àgbà adébáyọ̀ ẹ̀gbọ́n mi àwọn ti naija fm ní london. mo ti sọ pé lé ayé yìí ọ̀sán. mo kíyín ẹ ní rí nǹkan gbé sọnù bí ò ṣe bí ọmọ. lọ́sàn-án ta mú òkè náà ń rọrùn gan. èèyàn mi ẹjẹ́ ronú àdìlẹ̀ gan àyà abílẹ̀ ayé ìta ṣe dáadáa. mo sọ mo ní mo kó orin wá lọ́pọ̀ yanturu sórí ètò tòní. èèyàn mi máa ṣe kà ó ọ̀run jáde sílẹ̀ láàrún jáde sílẹ̀ láàrún. àṣesílẹ̀ làbọ̀ wá bá gbogbo ohun tá a bá ṣe sílẹ̀ tá a bá gbélé ayé ṣe ẹ rántí pé ọjọ́ ìgbéǹde àná ọjọ́ ẹ rántí wípé ọjọ́ ìgbéǹde àlèkè àmọ́ ẹsẹ̀ wa ọmọ ròyìn ọwọ́ wa ọmọ ròyìn gbogbo nǹkan tá a bá gbélé ayé ṣe. àwíṣẹ dàpọ̀ ọláfaré wọ́n ní wọ́n fún mi lóyè tuntun. kábíyèsí bàbá mi di aláàdì lọ́hùn wọn láàgbóyè tuntun. à ń bọ̀ wá ṣe gbogbo ẹ̀ náà ní aláàdì lọ́hùn. àmọ́ ẹja fi pamọ́ ṣe mọ̀ pé ẹ̀yin àgbà ló mọ̀ ń pálọ̀ pé ohun tá a bá fi pamọ́ náà ló mọ̀ ń níyì bàbá mi. bó bá dìgbà náà á tú kẹ̀kẹ́ gbogbo ẹ̀ sílẹ̀. ẹja ṣe rere. tó fún gbogbo ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n sáré ṣe báyìí náà àwọn kan ti ń béèrè lọ́wọ́ mi wọ́n ní orin kan wà tí mi kì í jù sáfẹ́fẹ́ wọ́n láwọn olórin kan wà tí mi kì í jù sáfẹ́fẹ́ àmì lè ṣì ń hot lọ́wọ́ náà. lórí ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n sọ gbogbo ọpọlọ kìkì orin
gbogbo ọpọlọ mi kìkì ọ̀rọ̀, orí mi ọ̀rọ̀, etí mi ọ̀rọ̀, ẹsẹ̀ mi ọ̀rọ̀, mi ọ̀rọ̀, imú mi ọ̀rọ̀. Oyè orí àṣà orí odò orí àṣàyàn orí àkàsùnwèrè bọ́ńbọ́n kì í dápọ́ bí ọ̀rọ̀ kàǹkà máa jábọ́. Bẹ́ẹ̀ ni o. Bá òkè fi ìrún wá sáyé. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe. Kéèké orin dání. Abínibí yàtọ̀ sábílítì àbíbò ní lọ́dọ̀ yín lọ́hùn. Ká àgbàdo orin sílẹ̀ bàbíbàbí fún àwọn ẹ̀jẹ̀ olórin kéékèèké. David Favour Ọláọlá èèyàn tèmi. Ẹ̀yin náà ẹ̀jẹ̀ wá sàtìyìn kẹ́rí nǹkan táyà tọmọ ní tilé tókò kò jẹ́ ni mo gbédè o kẹ́ẹ̀gbà yíyẹ̀ o tuntun nílẹ̀. Ṣé kí n máa wí náà ni o àbí kó pẹ̀lú ní ọ̀rọ̀ bínú ọmọ tó ra bí gbọ̀gẹ̀dẹ̀ láyé mi àwọn ló ní pàṣẹ ẹnì sọ. Àwíṣe Dàpọ̀ Láfadé bàbá mi borí yín bẹ́ẹ̀ ṣe ń jù sí mi náà ni mò ń. Èmi náà hàn ń bì náà. Kó tó di pé mo lọ ẹjú jẹ́ kí n sáré ju eléyìí náà ẹ jẹ́ ń jù sáfẹ́fẹ́ bó ṣe yẹ kí n ṣe jù ú ẹ ṣáà mọ̀ pé lọ́kàn ọ̀jọ̀kan náà ni ẹ jẹ́ ń ju eléyìí náà. Pasuma wonder lagata hero American oran nínú Jámánì wọ́n ń bá mi jó mọdélù ìlànà ọ̀fẹ́ lọ mọdé Faransé wọ́n ń kọ́ mi lédè tó máa pẹ́ Flavour àríyá èèyàn tèmi lọ́hùn kọrin pèdèpèdè. American oran ẹ̀fọ́ náà. Bó lẹ ṣe lélẹ̀ sí náà. American oran network nínú Jámánì wọ́n bá mi tó mọdélù àìlànà ọ̀fẹ́ lọ mọdé Faransé wọ́n kọ́ mi lédè tó máa pẹ́ lọ́kàtà Pasuma. David Favour Ọláọlá láti Malaysia àwọn làwọn enjoy Gani bàbá wa Ọ̀túnba Gani Adams kò sí wàhálà. American oran network ìyàwó ìta ló wọ́n ti fi sàmì alhamdulilayi. Wasiu Alabi Pasuma lẹ́ ń bọ̀ yìí. Ó ti pẹ́ àmọ́ sì make sense àbí kí lẹ fi. Kẹ́ni Adára níjọra mọ́. ìyàwó ìta ló wọ́n ti fi sàmì alhamdulilayi olúwa ṣe. ìyàwó ìta ló wọ́n ti fi sàmì alhamdulilayi olúwa ṣe. Baby, make up your face, be your dress and put on your shoes and get alone. Kálọ̀ sábọ̀ Pasuma, kálọ̀ jọjọ́ láríri, everybody happy and happier. Baby, make up your face. So mo kí yín lẹ́ẹ̀kan sí ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbóhùn mi. Kálọ̀ sábọ̀ Tàbí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. kálọ̀ jọjọ́ láríri, everybody happy and happier. Ẹ ní rí nǹkan gbé sọnù bí ò ṣe bí ọmọ. Sweetheart, baby, you're a babe. Dídì Ẹni lọ́jọ́ 12 ọ̀sán ló lójú. oṣù 12 Ìlú ọ̀tẹ̀ lọ́dún 2016 lẹ́yìn ikú Olúwa wa. ọ̀tẹ̀ yóò àrà ọ̀tọ̀ ní ó fà kíkú òótọ́ ti rọ̀. Díẹ̀ ló kù kọ́dún yìí kó parí. Ẹjíjọ́ mi ọ̀pàlẹ̀. Àtúnbọ̀ sí 2017. Ẹ̀yin náà wò láti ìbẹ̀rẹ̀ ọdún. Àwọn tó ti kú ti kú. Àwọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wà lọ́gbà ẹ̀wọ̀n. Àwọn tí ń bẹ nílé ìwòsàn tí ń ké ń ta mí ń ro mí. Àmọ́ Ọlọ́run ọba mi ìdùn àkùṣe tiwa bẹ́ẹ̀. Kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n àwọn àfi ń gbọ́ lọ́wọ́ ọba mi elédùà àfi ń gbé orúkọ Ọlọ́run lárugẹ náà. Mo ti yẹ kó yọ mí lẹ́nu mọ́ ní owó nìkan ló mọ̀. Ṣọlá Fúnkẹ́ Ṣótùǹbé. Ìjà ìdán Alákà Adénìkẹ́ Adé Ọlárẹ̀wájú bó ṣe rí náà nìyẹn. ìdí àfọmọ ní Mo mọ̀ mọ̀ Pasuma yìí sì kẹ́ máa gbádùn ẹ̀. ṣe ọ̀la nìkan Mo ní fàájì làwa ṣe lórí ètò náà lénìí. kọ́ mi jẹ́ pa mí kú o. Àmọ́ ọ̀rọ̀ ṣe títà sọ náà ẹ mọ́ gbàgbé rẹ̀. Ẹ fi sọ́wọ́ òsì kẹ́ mọ́ bàa fi jẹun. Ó lọ yàn wá. Ó ní náà bẹ̀ yàn wá. Kẹ́tì ẹ̀ tó sọ. Ó yẹ bá mi mú jó mi lásọ̀lásọ̀ rere dò. Sọ̀sọ̀sọ̀ dèrè mi Alábí Pasuma ìjì Bọ́lá. Fuji Generation Exponent tó la tún gbẹ́dẹ́. Nírè níbẹ̀jọ̀ Amẹ́ríkà nànà máa rè.
Ìyáre ní Amẹ́ríkà náà màmá rẹ̀. Amẹ́ríkánà lẹ́ ń gbọ́ ẹ̀. Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Ìyáre ní Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Ìyáre ní Amẹ́ríkà náà màmá rẹ̀ o. Ẹyọ̀ ní sí sẹ́yìn. Kẹ́mi àjọ lọ tún lò sí o. Ó ti kọ́kọ́ pọ̀ o. Ó ti kọ́kọ́ jù o. Ẹ̀yin tèmi gbogbo ohunkóhun tó dayọ̀ nínú ayé yín kò ní dìṣẹ́. Bàbá ni wọ́n sàmọ̀ sàgbó. Èèyàn mi bá ni wọ́n sàmọ̀ sàgbó. Alani Àdé Olúyọ̀mádé. Tó bá pè é pé wọ́n sàmọ̀. Àwọn ni dìsáínà wa. Ẹbí ẹni ìjogún kò rọra. Gbogbo àwọn fúláyà tẹ́rí tó ṣe rékété. Tó tàn ìpa o. Àwọn náà dìsáínà fún wa. Bàbá ni wọ́n sàmọ̀ sàgbó. My Sweet FM 97.5. Ìyá ní London lọ́hùn. Ẹ jẹ́ kí n sáré gba ìpè kan sí méjì ọgbà. kí n tó máa lọ. Ó yá mo ṣí ojú òpó lẹ̀ pè wọlé. Èèyàn mi kan níbẹ̀ lọ́hùn o. Bẹ́ẹ̀ bá ní nǹkan méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá wa sọ. Ṣé wọ́n mi o? Ìgbà yẹn àlàbí lábàgà ló máa ń Bóyá ẹ fẹ́ dá sétò ni láéláé. àbẹ́ ẹ fẹ́ kí wa. Lẹ́jọ́ ọdún kí n tò sí. Bẹ́ẹ̀ fẹ́ gbóríyìn fún wa. Pé mi ò lágbára, alágbára fún mi kò. Ó yá ẹ wo wọ́ọ̀lù yín kẹ́ wo nọ́mbà tẹ́ ẹ rí ń bẹ̀. Dámi lẹ́jọ́ ọdún. Ẹ pè wá wọlé. Ó ṣàmọ̀ pé mi ò lágbára, alágbára fún mi kò. Bẹ́ẹ̀ yẹn bá dá mi létí ọ̀tún máa kọ tòsí sí wà láì. Èmi gan ò lágbájá. Tó bá máa dára, tí mo ṣára tí mọ̀. Gbogbo Sunday tó bá máa jìnnà. Sátidé ṣára tí. Lórí ètò ọ̀rọ̀ ìṣítí la wà. Abala alágbo fàájì náà ni. Sátidé tó bá máa dára, tí mo ṣára tí mọ̀. Káfí ó kan kéjì kó di mẹ́ta. Tó bá máa jọ. Sátidé ṣára. Ìgbádùn tí ń lẹ̀ wá fi ń ṣiṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ bá ní nǹkan méjì sí mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá wa sọ ó yẹ pè wọlé. Ẹni bá rẹ̀ o. Ọmọ ẹ̀mí l'Amẹ́ríkà ló ń kí ó. Àlọ́jọ́ ẹni bá rẹ̀ o. Ẹ ṣáà ẹ̀ sórí wọ́ọ̀lù yìí. Ẹ jẹ́ káwọn tí wọ́n láǹfààní láti rí wa káwọn náà lè padà wò ó. Ká lè mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. Àti àìtọ́ àkọ́kùtì tọ́ ni. Àwa náà ń sọ̀rọ̀. Akọ̀ǹkọ̀ náà ni kò sẹ́ni tó wá. Ọmọ lójú lódùmarè nígbà tá a bẹ̀rẹ̀ náà là ń wò yìí. Tọmọdé tàgbà tó máa ń fújì yìí tó. Wọ́n sọ mí kì í sọ èso mv kọ́nà o ọ̀lùmọ́nà di àhá ọlọ́mọdé ìwọ̀ òjò wọ́n kí pọ́ńdàsì ní wọ́n dẹ̀ ń pọ́nrọ̀ kì í wẹ́ pẹ́tẹ́. Àwọn dáàbì ń tọmọ kan wọ́n wá sọ pé kò ní pẹ́ tán mo wá bí wọ́n lè rè ó kí ló fún wọn ní àìdíà yẹn wọ́n láwọn kan ti jáde tẹ́lẹ̀ rí. tó kí n tó mọ lọ lórí ètò yìí. tó ṣe kejì o. Kábíyèsí ọba tí aláàní ní ká rán yín létí. Wọ́n ní ká má gbàgbé ètò táwọn fẹ́ ṣe. Ìfinijoyè àti àwọ́ọ̀dù lóríṣiríṣi. December 17 nílùú Island náà ni. Iṣẹ́ láti ọ̀dọ̀ Ọ̀túnba. Nurudeen Waheed wọ́n ní kí gbogbo yín pátápátá. tó ọjọ́ ń lọ bí àná òórùn rebi àtiwọ̀. Bàbá lókè lónìí kò dùn kó pọ̀. mi ní pẹ́ mọ́ dágbére lórí ètò yìí. wọ́n ti ń ṣẹ́jú sí mi ní yàrá àgọ́dọ̀ lọ́hùn. Sáàkì lónìí kò dùn kó pọ̀. Bàbá lókè lónìí kò dùn kó pọ̀ kó pẹ́. Ọlọ́run tó ṣe àdúgbò tí wọ́n lọ́kà sàn. Ṣùgbọ́n ọmọdé àjẹ́ tàbí ìlú Toyota sí. ó wà láì Toyota Jeep ti ó. Ìtọ́lọ́ kan o, tí mo bá dàgbà mo fẹ́ máa folókè ìnira. Nínú ilé tó máa jẹ́ ìtẹ̀mí gángan. ẹ mọ nǹkan tó wà ń tà ń sìn. private jet ni. Ọlọ́run tó ṣe àdúgbò tí wọ́n lọ́kà sàn. Ṣùgbọ́n ọmọdé àjẹ́ tàbí ìlú Toyota. kọ́dún bá wa láyọ̀ kó bá wa lálàáfíà ó yàbò fún gbogbo wa. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi pátápátá ẹ̀ ní rí nǹkan gbé sọnù bí ó ṣe bí ọmọ.
wà látètè kọ́ ṣe ló ń bẹ ní sẹ́yìn bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ìgbà gbogbo atáyẹ. ètò kù ní pé dẹ́bà mi fà mí lé lórí ìmẹ̀. torí ó ti wà látètè kọ́ ṣe ló ń bẹ ní sẹ́yìn bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ìgbà gbogbo atáyẹ ní pẹ̀ fún. ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀ ọmọ lójú lódùmarè ilé mi ń pè mí. èmi ló lórúkọ tó mọ̀ pa ìpa àmọ́. ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. ọ̀gára sí mi ti ṣàn ìsìnà ọtíkà ìrìnlọ́mọ làkàtà síbẹ̀ mi tún lọ́mọ ọlọ́pẹ́. àgbẹ̀ ààrẹ lọ. ẹ̀yin náà ọmọ ọlọ́pẹ́ náà ní gbogbo yín pátápátá. wọ́n ti yá ó ti yá orí sáńtà. ọlọ́pẹ́ ń ṣọpẹ́. ọ̀kan ìlànà ọgbọ́n sí lọ́rọ̀ mi lọ́wọ́ bá kárí. agbéṣetán agbérelé ìdárò. àlùkò ṣetán relé ìgòsùn. ńlẹ́kẹ̀lẹ̀kẹ̀ mi ṣetán bàmú relé ìkẹfún. ó ṣe bí kámọ̀ ìtì lọ. bẹ́ẹ̀ bá nìkan sí méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ pè mí wọlé lórí ètò àbí lẹ́yìn ètò. ẹ lè inbox mi náà kò sí wàhálà máa dá yín lóhùn. gbogbo ẹ̀yin tó ń pè wá náà gbogbo yín pátápátá ni mo kí. ẹ̀yin tẹ́ pè tẹ́ ẹ kí wa tẹ́ ẹ encourage wa lóríṣiríṣi. tó fẹ́ farawé wa tó fẹ́ farawé wa ṣe láṣà. ẹ̀yin tẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì mo kí yín pátápátá. ìfẹ́ wa náà lẹ́ni tẹ́ fi ń pè. ó tó lóhun tó yàtọ̀. tó bá kọrin tó máa bá bà mú o tó fẹ́ farawé wa. ìfẹ́ tó wà láàrin wa. ìyẹn làwọn gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì pé kó wá dẹ̀ fánù. hello dikola. hello. hello. mo lẹ ti ń pè ta ló ń sọ̀rọ̀. hello. ọba Saheed Ibrahim láti Republic of Ghana ló ń sọ̀rọ̀. kábíyèsí bàbá mi. báwo ni ẹ pé ètò ṣàlàfíà ni. adúpẹ́ pẹ́ òkun àlàáfíà láwà. ẹ kú gbìyànjú náà. bó lọ́dọ̀ yín lọ́hùn. adúpẹ́ Elédùmarè á máa fún yín ṣe o. àṣẹ Èdùmàrè àwọn olórí ń kọ́ ń bẹ̀ láàfin. olórí wa o. ṣé wọ́n ń tọ́jú bàbá. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ń tọ́jú gbogbo wa. ẹ ṣeun. adúpẹ́. ẹni kẹ́kí. mo ní kí n kí gbogbo yín and then advise mi lórí ọ̀rọ̀ tí o ti sọ síwájú lórí ọ̀rẹ́ òsì tó ń bá ẹni bá yòókù. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo wa ká gbìyànjú ká má ṣe gbára lé ẹnì kankan àfi Ọlọ́run. ká má ṣe gbára lé ẹnì kankan àfọlọ́run ọba. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń pa lówe wọ́n ní ẹni ọ̀rẹ́ dà kó má bínú nítorí pé ẹni abínibí òun dání bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni tábà tó ní kárìn síwájú náà ifá kan náà tún sọ̀rọ̀ wọ́n ní ifá ní ta la lè bá múlẹ̀ bí ó ṣe nú ẹni ọ̀rọ̀ kàkà inú ẹni nìkan la lè bá múlẹ̀ pé kò sẹ́ni tá a lè bá múlẹ̀ bí ìṣenú ẹni. ìdáni àfi inú ẹni ifá ọ̀wọ́nrín ló sọ bẹ́ẹ̀ so nítorí ìdí èyí ẹ jẹ́ ká gbìyànjú ká mọ nǹkan tá a máa báwọn èèyàn sọ. ká gbìyànjú ká mọ nǹkan tá a mọ báwọn èèyàn sọ. àwọn ìjẹ̀bú náà dẹ̀ tó máa ń pa lówe wọ́n ní nẹ́rẹ̀ ẹ má lò nẹ́yàn. ìyẹn ní ti jẹ̀bú lọ́hùn. bẹ́ẹ̀ ni so Elédùmarè a máa kó wa yọ o ibi tá a ti máa ráṣọ àti ibi tá a ti máa ráṣọ Elédùmarè a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa níbẹ̀. àṣẹ Èdùmàrè Dúpẹ́ Ọlá Balógun Oyètúnjí òun kì í yín oníkàkí kábíyèsí. ẹ bá mi kí o. ẹ ṣeun bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí lùkẹ̀rẹ̀ kó dókè káṣẹ kó pẹ́ lẹ́nu. àṣẹ wà. ẹ ṣeun. ó dìgbà kan náà. lójoojúmọ́ lè ní sọ́ọ̀jì. ṣọlá bọ́ọ̀lì bàbá tóbi gbogbo làmẹ́tẹ́sán kúlẹ̀ tẹ̀sákò ìyàwó pàṣẹ mi ò mú mi sàṣùn para. Lúmípẹ àbúrò mi láti Malaysia lọ́hùn. lómi jẹ́ pé lójoojúmọ́ lè láti wé. lómi jẹ́ pé lójoojúmọ́ lè ní sọ́ọ̀jì. hello dikola. hello. hello. hello ẹ̀kọ́ rẹ̀ sá o. orúkọ yín bolẹ̀ ti ń pè. Ọmọ́tọ̀ṣọ́ ló ń sọ̀rọ̀ láti Qatar. Ọmọ́tọ̀ṣọ́ láti Qatar kò ní bàjẹ́ fún yín bàbá mi.
àdúpẹ́ sá so mo ní kí n béèrè bó ni event on the 16 báwo ló ṣe fẹ́ rí. On the 16 engineer Túndé Adédèjì àti àwọn BTN entertainment àwọn lóníkẹ́ pàdé àwọn ní Hilton Hotel wọ́n gbé lè kẹ́sìpọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì yín ẹ kàn sí wọn engineer Adédèjì bẹ́ẹ̀ bá wo wọ́ọ̀lù wa ẹ rí àwọn nọ́mbà tẹ́ ẹ lè pè àti oye tí tíkẹ́ẹ̀tì jẹ́ ẹ mú ìyàwó yín ẹ mú ọmọ yín ẹ mú gbogbo wọn kẹ́ mọ́ bọ̀ wá sí Hilton Hotel ní Qatar lọ́jọ́ náà. so jíjẹ mú gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé. lọ́dẹ̀ wá tẹ́ wa lọ́rùn torí àwa gbogbo jìyàn lásán ń gbọ́ lukesh lọ́tún lukesh lọ́sì. bẹ́ẹ̀ ni ohun tí ò ṣẹlẹ̀ rí ní Qatar tí ibi tirẹ̀ lẹ́yìn àwọn fẹ́ ṣe dandan so ẹ mọ̀. ṣé ẹ mọ̀ pé ẹni ńlá báyìí náà ló ń ṣe ńlá. bẹ́ẹ̀ ni sà. ẹ pàdé wọn ẹ lọ ra tíkẹ́ẹ̀tì yín kíákíá VIP náà wà wọ́n dẹ̀ ní table for 10 náà bẹ́ẹ̀ bá ṣe lówó yín sí náà ní ṣẹ́fọ̀ bẹ́ẹ̀ bá ṣe lówó wọn náà lẹ́ẹ̀ ṣe gbádùn òyìnbó. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ bá wojú fọ́nrán tẹ́ fi ń bá mi sọ̀rọ̀ yìí ẹ̀ rí wípé wọ́n tún ti bá mi gbé e síbẹ̀ DJ Murphy lọ́wọ́ bọ́tìnì mi lọ́hùn láti London 97.5 FM. ẹ ṣeun bàbá mi kò ní bàjẹ́ fún yín. ó dàbọ̀. kò dáṣẹ́ olúwa dúró gbogbo òbílẹ̀ jẹ́ tó bá bá súnmọ́ jẹ́ ọlọ́run máa bá yín jẹ́ wọ́n mú mi sí Amẹ́ríkà iṣẹ́ ríran mi ni mò ń ṣe onídùúgbùdù onítẹ́. ẹlẹ́nu kàrí kàṣọ ò lè ní lálákàlá. ẹlẹ́nu kàrí kàṣọ ò lè ní lárí. ọwọ́ agúnbàjẹ́ ò lè ké fì. ọwọ́ agúnbàjẹ́ kò lè ké fì. wọ́n á jíbọ̀ lábàásù wọ́n pariwo kí wọ́n fi mú Godfather. àmọ́ ìyá yá bọ̀. àròjọ musolókun. mo ti dé sí i náà. ìyókù ti dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi ìdùà mo fi yín sábẹ́ òjìji Olódùmarè kó mọ òbíṣọ́ rẹ̀ ṣọ́ yín kó mọ òbíṣọ́ rẹ̀ ṣọ́ wa tọmọtọmọ tọkọtọkọ tìlétìlé tàbátàbá tẹ̀lé ẹ ní pàdánù nǹkan kẹ ẹ ní nǹkan gbé sọnù bí ò ṣe bí ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. ìyá yá bọ̀ báwọn onídùúgbùdù. ìyókù ti dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi ìdùà táàtúnjọ mọ pàdé lórí ètò. ọmọ gẹ́gẹ́ bá kó lẹ́sẹ̀ mo lè bá bẹ́ẹ̀ sẹ̀ mo lè bá bẹ́ẹ̀ sẹ̀ ní ẹbá wa dáṣẹ́tọ̀ náà gbogbo yín la kí pátápátá. kábíyèsí ọba láti Ireland ẹ ti gbọ́ nǹkan tó ń bá wa sọ ẹja mu sí ọwọ́ òsì ká mọ̀ bá a fi jẹun. èèyàn ò ṣe gbára lé àfọlọ́wọ́ bá mi ìdùà. láàárọ̀ oko ẹ̀wẹ̀ ó wá lórí ìṣà kékeré akúnlẹ̀ o ó dábàá ẹ̀gún àmà ìjọba lẹ́yìn. ìyẹ́gùn ní dọ́jọ́ mẹ́jọ ládùúrà Ọlọ́run bá mi ìdùà. ẹ̀yin tèmi ní Chicago yẹn ṣe wọ́n jọ sí o màmá dọ́ńkà lamẹ́ríkà ò ṣe wọ́n. tó o dàbọ̀ ó dìgbà kan náà á pàdé lọ́jọ́ mẹ́jọ.